wọ́n ti gé orí rẹ̀ wọ́n wá jù sínú sọ́kàwé. ẹgbẹ́ mi ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wípé torí àríkẹ́ ní ọmọ yẹn wọ́n ti gbé ọmọ yẹn ibẹ̀ ni wọ́n ti gbogbo ibi tí mò ń dé wọ́n ní tí Ìkúnlẹ ò bá pa ní tòjó ipe ẹni tó mọ̀ pẹ̀ ní pé bóyá wọ́n ti ń ṣọ́ ọmọ yẹn látijọ́ ìní ọmọ yẹn dẹ̀ ṣáàpù tó bá mú ibùgbọ́ bó bá jẹ́ kókó sínú sókèwé ní sókèwé yẹn kò sómi bẹ̀ òjò tí ìrọ̀gbà yẹn gbogbo bẹ̀ la wà. wọ́n ti pa ọmọ ìbáyìí. wọ́n ti pẹ́ wọ́n ti gé orí ẹ̀ yẹn. wọ́n ti yọ orí rẹ̀ kúrò wọ́n ti jù sínú sókèwé ẹ̀ṣẹ̀ ló mi ọkàn mi náà ti fẹ́ kó ní àdúgbò yẹn ti pẹ́ ẹ̀ṣẹ̀ ló mi dábì tẹ̀wọ́ lọ sí. ní orúkọ yín àti tó mójú yín lè kókó báyà àti ibi tẹ́ ẹ ti lè jú wá. orúkọ mi ni Dàmọ́lá Olúwaṣeun. ní ó ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé on the 19 mo wá ọmọ mi ó ṣẹ̀fẹ̀ pé 6 years ni mo dẹ̀ wá sí àwọn èèyàn ní kí n wá sí Làgídìgbò so mo ti wá. ẹ tí ì rí. àlẹ́ ìgbà tí mo máa rí ọmọ mi tó 8 lánàá ni mo rí ọmọ wọ́n wá sọ sí ẹnu ọ̀nà géètì ilé wa ilé kan uncompleted building wọ́n níbi sókèwé yẹn àti wá gbogbo ẹ̀ ìjọ tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ wá ìjọ kejì náà á wá ìwọ́jọ́ wẹ́ẹ̀zẹ̀ mi jáde lọ pẹ̀lú ọ̀rọ̀ ọmọ yẹn náà ni mo jáde kiri mi dúnlé tí bá ti jáde láàárọ̀ ó lè di alẹ́ bíi 9 màá tó dé mo ṣe ń lọ sórí òkè mo gbàdúrà pé bá wo ṣóṣì wà lórílẹ̀ èpè wá ló wà ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu ni pé ìjọ wẹ́ẹ̀zẹ̀ yẹn mo rí mọ́tò kan tó pààkì síbẹ̀ Jákàtà lọ́dọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ beside SW9 hotel mo ṣe wá rí mọ́tò yẹn black yẹn mo ní kí ni mọ́tò yìí lọ ìgbà kò close mọ́ bí géètì ẹnu ọ̀nà ìbáwọlé tiwa mo wá ní pé ara fún mi orí mi dìde jàn mo gbọ́ òórùn bí òórùn òkú ẹran mo ní àṣewọ́n ju òkú ẹran bì ní ìgbà tó wá di àná torí on the 19 Thursday bíi tó 6 ni a fẹ́ jọ lọ ra nǹkan ní àná náà ọjọ́ Thursday àná yẹn ló pé 14 days ọ̀sẹ̀ méjì àná yẹn náà bíi tó 8 wọ́n wá pè mí pé àwọn láńlọ́ọ̀dù ní pé torí pé kọ́ mọ̀mọ́ ní pé bóyá àwọn làwọn ṣe kinní kan pé kọ́ mọ̀ fa èsì sí àwọn lọ́dún tó ìdí tí mo fi wá ké sí ọ̀dọ̀ Oríyọmí Àmísátì kó gbẹ̀mí ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wípé torí pé ìgbà tá a máa rí ọmọ òkú wọ́n ti gé orí rẹ̀ wọ́n wá jù sínú sọ́kàwé ẹgbẹ́ mi ìyá yóò gbọ́dọ̀ jẹ́ wípé torí àríkẹ́ ní ọmọ yẹn wọ́n ti gbé ọmọ yẹn ibẹ̀ ni wọ́n ti gbogbo ibi tí mò ń dé wọ́n ní tí Ìkúnlẹ ò bá pa ní tòjó ipe ẹni tó mọ̀ pẹ̀ ní pé bóyá wọ́n ti ń ṣọ́ ọmọ yẹn látijọ́ ìní ọmọ yẹn dẹ̀ ṣáàpù tó bá mú ibùgbọ́ bó bá jẹ́ kókó sínú sókèwé ní sókèwé yẹn kò sómi bẹ̀ òjò tí ìrọ̀gbà yẹn gbogbo bẹ̀ la wà wọ́n ṣe ju òkú èsì bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìjókòó èdè gbogbo owó láti iná tó ṣàníkó wà owó àgbà tá a máa rí òkú ẹran lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá gbé òkú tiẹ̀ síbẹ̀ àbúrò ọkọ mi àbúrò tó bí ọmọ tó bí oyè ló wá ní pé mọ́mí jẹ́mẹ́rà wọ́n sọ wípé wọ́n rí ọmọ kan mo wá ní àṣàlàyé ní pé ṣé wọ́n ti mú bọ̀ wálé ni ó wá jà sọ wípé wọ́n rí ọmọ kan ìgbà tẹ́mi máa ṣe ẹnu géètì mo bá láwọn lánàá tó ń dé sọ̀kan wọ́n ní pé àwọn ò fẹ́ wà lákọ́mọ́ ní pé báyà wọn làwọn rọ́ọ̀pù kìíní kan mo wá ní báwo ni wọ́n ṣe mọ̀ tó fi àbí báwo ni